ọ̀rọ̀ ọmọkùnrin tó kú lóńdó yìí ti di wàhálà sọ́rùn àwọn ọlọ́pàá o. mọ̀lẹ́bí ọmọkùnrin ẹni ọdún 23 kan Dada Yusuf ti sọ pé ìyà àìmọ̀dí tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo fi jẹ ló rán lọ sọ́rùn òjijì. gẹ́gẹ́ bí wọ́n ti sọ lẹ́yìn ọjọ́ díẹ̀ tó kúrò lákàtà àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti lù ú bíi kókó bíi yíyè ló jáde láyé. ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí olóògbé Afọlábí Bísóyè ṣàlàyé pé ọjọ́ 21 oṣù kẹjọ ọdún yìí ni àwọn Scorpion Squad tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo mú Yusuf lásìkò tó ń lọ sílùú Àkúrẹ́. Afọlábí sọ síwájú pé iwájú Federal University of Technology ni àwọn ọlọ́pàá náà dúró sí tí wọ́n fi mú Yusuf. láti ibẹ̀ ni wọ́n sì ti kọ́kọ́ lù ú lálùbami, kódà gbogbo àwọn tí wọ́n dá sí láti bá a bẹ̀bẹ̀ ni wọ́n fọwọ́ bà. lẹ́yìn èyí ni wọ́n gbé lọ sí àgọ́ wọn níbi tí wọ́n ti jẹ níyà títí tí ẹ̀mí fífẹ́ bọ́ lára rẹ̀ kí wọ́n tó gbé lọ sí ọsibítù wọn ní Àkúrẹ́. níbẹ̀ sì ni wọ́n ti pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé ṣé ni ìbọn bà láyà. ṣùgbọ́n nígbà tí agbára wọn kò ká mọ́, wọ́n gbé Yusuf lọ sí Federal Medical Center Ọ̀wọ̀ níbi tí wọ́n ti gbé ẹ̀rọ èémí sí i nímú fún odidi ọjọ́ 7 kó tó di pé ó jáde láyé lọ́jọ́ 7 oṣù kẹsàn-án ọdún yìí. àwọn mọ̀lẹ́bí yìí wá ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti bá wọn dá sí ọ̀rọ̀ náà kí ikú Yusuf má bàa lọ lásán. ṣùgbọ́n agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Olúṣọlá Aláyàndé sọ pé kì í ṣe ọ̀dọ̀ àwọn ni Yusuf kú sí. ó ní bó ṣe bẹ̀rẹ̀ àárẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá làwọn gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye.